wọ́n ní mo fọwọ́ sí tuntun ní 30,000 ẹ jọ̀wọ́ kò kí ṣe rí kò sẹ́ni tí o kì í ṣe sí i gbogbo wa lọ lè èsìlè bá dá kí ló dé bẹ́ẹ̀ pariwo adé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò fọwọ́ sí wáyé. Ẹ lọ pariwo adé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àkókò lóṣù wáyé. Adébísẹ́ ẹlẹ́pàá lórúkọ bí ẹlẹ́pẹ́lẹ́sẹ́ wáyé fẹ́ǹsì parapọ̀ ẹ̀sìn ìgbẹ́mọ̀ pé 30,000. Àwọn tó kẹ̀ ń ṣe àwọn tó ń ṣe títọ̀ pé wọ́n ti là wọ́n ti jẹ́ pé wọ́n ní táyé kọ́ ẹ̀sìn ìpè nígbó. Kíá ẹ̀sìn lọ pé fọ́tò ẹ̀sìn lọ pé fọ́tò ẹ̀sìn lọ pé fọ́tò ni o. Ẹ ti gbé sórí yẹn ẹ ti kọ ẹ ti ṣe àlóyè àdéhùn sí ẹ ti kọ ọ́ọ́dì èsì báyìí. Ẹ láwọn ọmọ ọdún lè dá ẹ lóde kó wọn ẹni tá a ti dá sọ̀rọ̀ ọ̀rọ̀ òde fún. Ẹ ń tẹ̀sí program ẹ jọ̀wọ́ mo fẹ́ rí ẹ o. Wárí mi àjù wárí mi ìgbọ̀nsẹ̀ mi ò fẹ́ kí ládùn sọ̀rọ̀. Ọmọ tó bẹ̀ sọ bóyá òrìrà rí. Àwọn tó ṣe fẹ́gà yé sí wọn ti jẹ́ bóyá àwọn wípé bẹ́ẹ̀ bọ̀rẹ́ sí i. Àkọ́kọ́ Alhaji Táyé Àkàndé Adébísí èèyàn ṣe jẹ́rìí àìsí ìparọ́nú àwẹ̀ tẹ́ ẹ bá ṣe kò sẹ́ni tí ó bùn yín pẹ́ ṣe ṣe. Àwọn tí ẹ gba ọ̀nà ọ̀dọ̀ wọn yẹn lọ lórí wọn ò pé àbáwọn tí wọ́n gbọ́ ọ̀nà ọ̀dọ̀ yín wá lórí wọn ò pé ẹ sì jọ gbádùn ara yín ni ẹ jọ gbádùn ara yín ni wọ́n dẹ̀ tún súnmọ́ star torí ògo ní ẹ̀ní jábọ́ ojú òtí wọn ni náà fi ń gbérù nǹkan báyẹn lọ sí social media ìtàn dẹ́fẹ̀ẹ́ rí náà ni wọ́n rí yẹn. Ẹ̀yin tẹ́ fẹ́ bà Alhaji Táyé Àkàndé Adébísí Currency wọ́n náwọn kọ́ làwọn ṣe wọ́n náwọn kọ́ o tó lè kì í ṣe Táyé Currency tàwọn o bóyá Táyé Currency mi tún wá wà o bọ́n náwọn kọ́ làwọn ṣe o. Ẹ̀yin Dami àbí Debbie àbí kí ni wọ́n pè yín tí ẹ̀ ń ba orúkọ Alhaji Táyé Àkàndé Adébísí tẹ́ ń bàjẹ́ ẹ tún fún wọn ní ògo sí ni àìmọye ní tí Alhaji Barrister ò ṣe tán ló ṣe ń gbà yí ẹ̀ òkìkí tí ó ní òótọ́ o Èdùmàrè bá ń wá mí sí o Èdùmàrè ó pa níyàn ó pa ẹni Táyé Currency náà tún ṣe nǹkan báyìí wọ́n sì láwọn kọ́ làwọn ṣe olóòkọ làbùkù mọ́ wá kiri ẹ má bà orúkọ Alhaji Táyé Àkàndé Adébísí Currency ẹ má bà orúkọ rẹ̀ jẹ́ o ó lóun ò ṣe ń tẹ́ lóun ṣe o Alhaji náwọn kọ́ làwọn ṣe o inú àwẹ̀ la sì wá mùsùlùmí ìparọ́ nú àwẹ̀ o Alhaji ò parọ́ o wọ́n bá sì ṣe ẹnìkan sáà lè mú wọn sí 30,000 sì kéré ẹni tí wọ́n ṣe nǹkan yẹn fún mi fẹ́ fi gbẹnu sọ torí inú àwẹ̀ la wà ẹni tí wọ́n ṣe nǹkan yẹn fún tó ní pé kinní kan 30,000 ni wọ́n fóun kò ké 30,000 kéré o ọwọ́ kan 10,000 wọ́n sì lọ́wọ́ mẹ́ta kò sẹ́ bó ṣe jẹ́.